أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Aki anabuwa Muhammad. Sallallahu alayhi wa sallam. Aki Maulana Sheikh Ahmad Tijani. Radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Alhaji Ibrahim Anyas. Radiyallahu ta'ala anhu. Maulana Sayyidi Ali Yusizi. Radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Mustafa wa Maulana Sheikh Toib. Radiyallahu ta'ala anhum. Àwọn wàsílà wa yìí a fi wọ́n kí àwọn bàbá wa tí wọ́n sọ ìmọ̀ di rọrùn. Bàbá Maulana Sheikh Adam Abdullahi Al-Alori. Rahimahullahu ta'ala. Bàbá Maulana Sheikh Kamaluddin Al-Adabi. Rahimahullahu ta'ala. Bàbá wa àgbàlagbàjì. Rahimahullahu ta'ala. Ọlọ́run wọlé ànábì tí ò bá ṣe wọn jẹ́ lánàá tí ò bá jẹ́ lónìí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. Amina. Mo wá sọ sí kalẹ̀ àwọn mọ̀yánmọ̀yán ni wọ́n ń bẹ ń kalẹ̀ yìí mi ò tẹ̀ mọ́ bí tí ń ti bẹ̀rẹ̀ kíkí. Mo kí khalifa wa àgbàláyé yìí Ọlọ́run má ṣe jẹ́ rí yín pẹ́ o. Amina. Mo kí ṣé wa àgbà ọmọ àgbà bàbá wa Sheikh Ibrahim Adamallahu Bon hayatahu. Said Ọláwùnmí Adamallahu hayatahu. bàbá wa àgbà lórílẹ̀ bí wọ́n ṣe ń jẹ́ àfà náà ni wọ́n tún ń jẹ́ àná fún wa Ọlọ́run má ṣe jẹ́ rí yín pẹ́. Amina. Mo kí mùdírù wa ní orílẹ̀ bákan náà Ọlọ́run má ṣe jẹ́ bàbá oníyangí Ọlọ́run má ṣe jẹ́ rẹ̀ yín náà pẹ́. Amina. Mo wá fi àwọn méjèèjì tí mo kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mo fi wọ́n kí gbogbo àpapọ̀ àwọn àfà torí pé ìṣẹ́jú márùn-ún ti ń ku ìṣẹ́jú kan báyìí mi ò ní gbàgbé aláràfà mi bàbá wa ara ọ̀kan mi Ọlọ́run má ṣe jẹ́ rí yín pẹ́ o. Amina. Ọlọ́lá ilaha illallah o. Amin. Ṣé wà táwa pé tì lé ni ṣé wà Ahmad Mukhtar àánú Ọlọ́run àti oore Ọlọ́run àti ìmísí Ọlọ́run òun ní ń bẹ lára àfà. Wọ́n ní àpọ́nlé wọn èé sì fojú àbùkù wòyàn ẹni tí wọ́n tó ẹni tí ò tó wọn ẹni tí wọ́n jù gbogbo wọn náà ni wọ́n fi àpọ́nlé kí. Ìyá ṣiṣẹ́ lára àwọn bàbá ṣiṣẹ́ àwọn àfa àwọn náà ṣiṣẹ́ àwọn náà wá dúó àìdúró wọn ó mú wọn pàdé àwọn èèyàn ńláńlá nú ayé lẹ́yìn tí wọ́n kéwu lé tán torí pé téèyàn bá kéwu nú lé tán èèyàn náà ó tún jáde yóò tún kéwu lọ́dọ̀ àwọn àgbààgbà kíkéwu wọn lọ́dọ̀ àwọn àgbà náà jẹ́ ká mọ̀ pé kò síbi tá a lè gbà kọjá àfàrà ànábì. Sallallahu alayhi wa sallam. Wọ́n wá yí wọ́n ṣe tẹ̀bùdílù tí wọ́n ti ń bá bọ̀ tẹ́lẹ̀ wọ́n chẹ́ǹjì ẹ̀ kúrò ní Al-Huda wọ́n sọ ọ́ di Muhammadu Rasulullah. Ẹ wá wo ohun tí ànábì bí. Hubbun nabi ala al-anami faridatun. La tansa zikra al-hashimi yil-akrami. Ìfẹ́ ànábì wa Muhammad afa ti wa Maulana Sheikh Alhaji Ibrahim Anyas. Wọ́n já mọ̀ pé kò síbi tí fẹ́ ànábì ò lè gbé èèyàn dé. Iṣẹ́ bàbá tó bí Sheikh Ahmad Mukhtar iṣẹ́ ìyá tó bí wọn ó kún ìfẹ́ ànábì tí wọ́n pàdé. Sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ o bá rẹ́ ní júwe ànábì fún yàn èyàn ó máa mọ̀ ní òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad àmọ́ ànábì jù bẹ́ẹ̀ lọ. Hubbun nabi ala al-anami faridatun. Gbogbo ntọ́lọ̀ wọn ṣe fún Sheikh Ahmad Mukhtar wọ́n yọ níbi táyé ò ti lérò pé èèyàn lè yọ òjijì náà ni Ọlọ́run kan fa Sheikh Ahmad Mukhtar gbogbo ayé wa ń wò ó njọ́ tó bẹ̀rẹ̀ bí eré lórí ṣé Facebook kọ́ àwọn èèyàn ń pè àtàtún rèé Muhammadu Rasulullah ó wá ń lọ bẹ́ẹ̀ ẹni tó fojú rẹ̀ wò ń bẹ ẹni tó fojú pé ẹ ṣáà máa wò ó yóò tó tán
àmọ́ ẹ wá wò ó ara wa ń wọnú ara ń bi ìfẹ́ Ànábì wa Muhammad. gbogbo ẹnikẹ́ni tó bá wá dìrọ̀ mọ́ Ànábì ṣé o wá júwe fún wa Maulana Sheikh Ibrahim ó ní sirtu mujamala ó ní bí ubi rasulillahi ó ní fẹ́ Ànábì lèmi ní o. tálù madinati. ààyè mi tí mo wà tí gbogbo ayé wa ń bá mi ń bẹ̀ gbogbo ayé wá bí iná àbí wọn ò wá. alalmudni wal-amisari wal khairu yahadusu alalmadini wal-amsari. iṣẹ́ ṣe wa Ahmad Mukhtar náà jó fara pẹ́ iṣẹ́ ṣe Ibrahim torí pé wọ́n nífẹ̀ẹ́ ṣe Ibrahim náà ṣé o pé bí hubi rasulillahi pẹ̀lú ìfẹ́ Ànábì tí ṣe wa Ahmad Mukhtar náà ní tálù madinati Ọlọ́run wá gbé ìlú mi ga ní Madinatul Kaula gbogbo àfa ayé ló débẹ̀ ṣé wa Ahmad Mukhtar náà débẹ̀ ẹ wá wo bọ́lá ń ṣe fààyè yìí náà tálù alalimadini wal amsari wal khairu gbogbo mọ́ṣáláṣí tá à ń ti rí Sùúrùlérè ní mọ́ṣáláṣí kí wọ́n ń pè orílẹ̀ ní mọ́ṣáláṣí gbogbo ààyè Ajégúnlẹ̀ ní mọ́ṣáláṣí Àgùdá ní mọ́ṣáláṣí Ọjọ́ta ní mọ́ṣáláṣí kò gbogbo Lagos Island náà ní mọ́ṣáláṣí Agége ní mọ́ṣáláṣí àmọ́ ẹ wo mọ́ṣáláṣí ṣé wà Ahmad Mukhtar yìí a rí pé èèyàn ń wọ bẹ̀ báyìí kánà amina subhana rabbika. وسلام على المرسلين والأنبياء والحمد لله رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم. Ba kí n tó tún máa tẹ̀síwájú mo kí ìyá mi àgbà ìyá mi dáadáa Alájà Ṣùbàndé